Hello, my people. I'm in South Africa now. Yeah, I'm in South Africa. I believe this is Mandela status. In South Africa, airport. Okay, so I'm waiting for Ààrẹ to come and pick me. Gbogbo YNFS, mo ti dé South Africa o. Lágbára Ọlọ́run, mo ń retí Ààrẹ kí wọ́n wá gbé mi ní o. Ṣé ti gbọ́ bó bá ṣe ń lọ, màá máa jẹ́ kí ẹ mọ̀ o. Mi ò mọ ẹ̀wù gbogbo wájú orí mi ṣe sí Ọlọ́run kó ṣàánú mi pẹ̀lú stress. Ṣé rí flag kíní wa nìyẹn o, face mask tí mo ṣe nìyẹn ṣẹ́ ti rí. Àrà lọmọ láti ilẹ̀ yẹn máa wòran fún wọn tí ì rí nǹkan kan. Kódà kò jọ àwọn méjì lọ bọ́ sórí fíìlì tó gbá bọ́ọ̀lù, àwa ti gba fèyí náà. Ẹ má wọ̀ rí pẹ̀lú gbogbo wàhálà tá a rí. Ojú òní tì wá lágbára Ọlọ́run. Ṣé ti gbọ́? Yoruba nation now, no going back. Yoruba nation now, no going back.